Mo mọ̀ wípé lọ́pọ̀ ìgbà ló ti máa dára rẹ lẹ́bi wípé kí ni àǹfààní iṣẹ́ tí mò ń ṣe tí ò yọ. Ní gẹ́rẹ́ tó bá ti gbowó oṣù báyìí ni ìdùnnú ṣubú layọ̀. Àmọ́ láàárín ìṣẹ́jú àáyá ló tún pòṣé nígbà tó bá ro gbogbo gbèsè tó wà nílẹ̀ tó fẹ́ san. Gbèsè tó dìídì jẹ ni o, aláìdídì jẹ ni o, àtàwọn gbèsè tí wọ́n dábọ̀ ọ́ lọ́rùn. Bórí ṣe ń fọ́ lòtútù ò mọ̀ dàbọ̀, wà á mọ ronú àti survive the following month. Ó wá dàbí ẹni pé ṣiṣẹ́ ń ṣiṣẹ́ bí erin. Àkàìmọye cover up ló ń ṣe kóṣù tó parí lórí owó oṣù náà ni káṣírí má bàa tú. Àwọn tó ti mọ̀gbà tó ń gba sálárì wọ́n ti gẹ̀gùn dowó tí ò tíì dé. Ìgbà yẹn ló máa gbọ́, ẹ̀lú ọ̀rẹ́, ṣé mo rí urgent 2k? Kó má wàá di àbùkù tàbí ìtìjú, ó rọ́jú sẹ̀ǹdẹ̀ ṣiṣẹ́. Ọ̀rẹ́ mi, bí baálé rẹ ṣe ń retí what you will bring to the table, bẹ́ẹ̀ náà nìwọ náà ronú what he will bring to the table. Ìgbà tóṣù bá wá parí, ẹ wá mọ́ gbọ́, ìyá alágbájá, èló lẹ fẹ́ fi kún bíìlì tó wà ńlẹ̀? Ọ̀rọ̀ ìwádìí wo mi ń wọ̀? Ọ̀rẹ́ mi, wò bó ti wà ń líìkì bẹ́ẹ̀ náà ló wà ń gbàǹjà o. Àdúrà mi ni wípé iṣẹ́ mi àti iṣẹ́ ẹ̀yin olólùfẹ́ mi kò ní díbàjẹ́. Ká ṣiṣẹ́ bí erin máa jìjẹ èrè, kò ní jẹ́ ìpín mi, kò ní jẹ́ ìpín ẹ̀yin olólùfẹ́ mi, láṣẹ Elédùmarè. Ire o.